Came poor, and by his poverty I am rich. So provision of the ebo ó include òsì Jésù. Provision of the ebo by his stripe. Àìjọ tí wọ́n nà lẹ́gbàá ara ìpèsè ẹbọ ni pé ká san ìbù wọn, ká bu nǹkan wọn, ká bu nǹkan bá ṣe gbọ́dọ̀ bu ọtí wọn ẹbọ. Kọ̀míní Aládé Gbénga Peterson. Orúkọ ìjọ wa ní Nations Fold, ọ̀ká pè ní Fold 3. A rí pé pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún ẹbẹ̀ ń ta. A sì rí pé ẹ bẹ̀rẹ̀ ètò kan láti ọjọ́ 17 tá a mọ̀ sí 17 sí ọjọ́ 21 21 léyìí tí ẹ̀ ń ṣe àṣekágbá rẹ̀ lónìí. Ẹ pé àkórí rẹ̀ ní ẹbọ oríta. Kí ni ìtumọ̀ ètò tẹ́ ẹ ṣe yìí? Kí ló dálé àti pé gan kí ni ìtumọ̀ ẹbọ oríta? Ẹ ṣé, God bless you. Ẹbọ rírú ó jẹ́ èdè kan tí ó gbajúgbajà láàrin àwa Yorùbá, ṣùgbọ́n kì í ṣe èdè tá a máa ń lò ní church. Kàkà tá a fi pè èdè nǹkan ní ẹbọ, á pè ní sacrifice. So church is familiar with sacrifice, but church is not familiar with ẹbọ. So ẹbọ oríta ni ibi tí a ti máa ń rú ẹbọ, pàápàá jùlọ ẹbọ tó ga jù ní ọ̀kan lára àwọn ẹbọ tá a máa ń rú lóríta. So a mọ̀ọ́mọ̀, instead of we want to preach about Christ, a fẹ́ wàásù Kristi, ṣùgbọ́n tí Kristi ṣe gangan sacrifice lòyìnbó pé, and we think it is okay when it is called sacrifice. Bàbá pè lẹ́bọ, a rí i pé kì í ṣe èdè wa, gbígbà pé kí ni náà dandan tán sọ yìí, àti pé bo ni Jésù gan ti sacrifice. Oríta mẹ́ta náà ni Jésù ti sacrifice, even in geographical location of the place that Jesus was crucified outside Jerusalem. So ẹbọ oríta túmọ̀ sí pé ẹbọ tá a ṣe ní oríta, kì í wá ṣe inú òkùnkùn tàbí oṣó àbí àjẹ́ nìkan láti ń ṣẹbọ lóríta. Kristi náà ń rú ẹbọ tá a sì fi Kristi rú, tá à ń ṣe àyájọ́ rẹ̀ ní Easter. Oríta náà lòun náà ti rú. Òun la wá jókòó títa wá bẹ̀rẹ̀ sí ní wò irú ẹbọ wo kí náà fi ń rúbọ. Irú ẹbọ wo wà? Kí ni ẹbọ? Ẹbọ jẹ́ ohunkóhun tí a bá gbé lọ sí àwọn ààyè kọ̀ọ̀kan tó sì mú solution wá sí problem of man. Níta ń pè lẹ́bọ nìyẹn. Bẹ̀tí ń tá gbé yẹn tí ó di ẹbọ, ìpèsè ni àwọn Yorùbá máa ń pè, wọ́n ní ẹrù wá ìpèsè. So bó ni Kristi ṣe jẹ́ ẹbọ, bó ni Kristi ṣe jẹ́ ìpèsè, ó di méjì. Now, tí a bá wá fẹ́ rúbọ nílẹ̀ Yorùbá, a gbọ́dọ̀ mọ kí ni problem tá à ń fẹ́ solution sí. So ṣàìsàn kò dìde ni, sí òṣì ló ta, ṣé ìdààmú báàlú ni. Tí a bá wá rí yẹn, a wá mọ kí ló fa àìsàn yẹn. Ìyẹn ni ó dictate pé ẹbọ wo là á rú, kẹ́tẹ̀ tó sọ pé ẹbọ wo là á rú, ìpèsè wo là á ṣe tí a fi rúbọ. And Christ fulfill all these conditions. Tá a bá lè wo ìpèsè wo là á rú, kẹ́ tó lè mọ ìpèsè tẹ́ ṣe, ẹ gbọ́dọ̀ mọ àìsàn tẹ́nìyẹn ní àbí wàhálà tẹ́nìyẹn ní, àti ohun tó fà á. Ṣé oṣó ló ń ṣe, ṣàjẹ́ ló ń ṣe, ṣé mèrè ló ń ṣe. Oṣó ló ń ṣe, àjẹ́ ló ń ṣe, mèrè ló ń ṣe, omi ló ṣe. Láàfin wá mọ ibi tí a gbé ẹbọ yẹn lọ gan pàtó. Ó níbi tí oṣó ti ń jẹ tiẹ̀, ó níbi tájẹ́ ti ń jẹ tiẹ̀. Ẹni ó bá ṣe oṣó tó bá dá sẹ̀ríà fún, ẹni bá ṣe àjẹ́ tájẹ́ bá dá sẹ̀ríà fún, ẹni bá ṣe òkùnkùn tó bá dá sẹ̀ríà fún, ẹni tó bá ṣe mèrè tó bá dá sẹ̀ríà fún, ẹni tó bá ṣe ìṣù tó bá dá sẹ̀ríà fún, ẹni tó bá jẹ Ṣàngó tó bá dá sẹ̀ríà fún. A ní gbẹ́bọ Ṣàngó lọ sídìí Èṣù, a sì ní gbẹ́bọ Ògún lọ sídìí Ṣàngó. So ẹbọ pọ̀, àwọn tó ń ru sí pọ̀, ìdí tẹ́ fi rúbọ pọ̀.
ṣùgbọ́n àwa ń sọ ní this period of crucifixions of Christ problem náà lèèyàn ní tí Ọlọ́run fi rí i pé ẹbọ lọ̀rọ̀ ayé gbà. Kò tí ì ṣe oṣó, kò tí ì ṣe àjẹ́ bẹ̀rẹ̀ ní 370 BC, kò tí ì ṣe Ògún, kò tí ì ṣe Ṣàngó, kò tí ì ṣỌya. So kì í ṣe pé ẹnìkan ní pé ó ń kọ́pì àwọn oníṣẹ̀ṣe, àwọn olóògùn, wọn ò understanding. Bíbélì Revelation pé ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tá a pa láti pilẹ̀ṣẹ̀ ayé wa, he was slain from the foundation of the earth. Tán bá kọ́pì ẹ̀ ló kù. Ọlọ́run wa ò kọ́pì oṣó àjẹ́ èmèrè. Ẹ̀ṣẹ̀ èèyàn ṣẹ̀ kí ló fa ẹ̀ṣẹ̀? Èṣù. Ṣẹ̀dá àwọn ládá fún yàn. Èèyàn ń kú, èèyàn dolòṣì. Ọlọ́run gbé ègún lórí ènìyàn. Ó ní ègún òun òṣìṣú ni ó máa wù fún ènìyàn. Ẹ̀ṣẹ̀ di bárakú wa lábẹ́ẹ̀nú ayé. Ọlọ́run náà wá solution. So bí oṣó ṣe ń ṣe nìyẹn, bí àjẹ́ ṣe ń ṣe nìyẹn, bí èmèrè ṣe ń ṣe nìyẹn, ó ní problem. Wọ́n wá lọ dífá, tán bá dífá wà ní ẹbọ rẹ ní tó gbà ní. Now ọ̀sẹ̀ àwọn àgbà sì bínú sí ọ, àbọ̀ tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀, wọ́n sì bínú sí ọ. So torí náà ńkọ́ ọ̀rọ̀ rẹ gbẹbọ, kú oríire, mo kí ọ kú oríire, ọ̀rọ̀ rẹ gbé tutù. Wọ́n wá ní ọ lọ wá ẹ̀kọ méjì, ọ wá ẹyẹlé funfun, ọ wá nǹkan báyìí, àwọn nǹkan tán ní kan wá yẹn wọ́n wá lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ̀kọ ò jẹ ẹyẹlé, ẹyẹlé ò jọ àgbàdo, kò jọ epo pupa, kò jọ àkùkọ funfun. Wọ́n wá papọ̀, that's tán pè ní ìpèsè. Wọ́n wá gbé sínú igbá, wọ́n ní kó gbé lọ sí, kì í ṣe gbogbo ẹbọ là ń gbé lóríta mẹ́ta. Ó depend lórí ẹni tó ṣẹ̀. So tó bá ṣẹ̀ Ògún tó ń dá sẹ̀ríà, wọ́n ní kó gbé lọ sí ìdí Ògún. Bó bá ṣẹ̀ Ọ̀ṣun, wọ́n ní kó gbé lọ sí ìdí Ọ̀ṣun. Tó bá ṣẹ̀ àwọn ẹ̀mí kan, wọ́n ní kó gbé lọ sọ́jà. Torí pé ibi tẹ́ni kó gbé lọ, bẹ̀ ni pé ibẹ̀ ni àwọn tó wà nídìí ọ̀rọ̀ rẹ̀, àwọn ẹ̀mí yìí ó ti wá jẹ́. Wọ́n wà ní ẹbọ rẹ̀ fín, ẹbọ rẹ̀ gbà. Ní kẹ́tẹ́ ń sọ ní kúkúrú ni pé kì í ṣe àwọn babaláwo nìkan ló máa ń rúbọ. Ẹ ṣe òun náà làwọn sọ pé intanṣe àyájọ́ tó láǹṣe nísìnyí, àyájọ́ ọjọ́ ẹbọ ni. Bẹ̀tẹ́ olóyìnbó bá pè, olóyìnbó ó pè ní sacrifice. So ìgbà táwa náà wá ṣẹ̀, ta la ṣẹ̀? Ọlọ́run. Ta ló mú wa ṣẹ̀? Èṣù. Ọ̀ka ní ejò. Ta ló mú ejò ṣe ń tó ṣe? Lucifer. So ọ̀rọ̀ ènìyàn, àdúrà ò rán, ẹkún ò rán, ẹmẹ́ṣẹ̀ kò rán, ẹbọ ni ọ̀rọ̀ yẹn gbà. Ọlọ́run wá fún wọn ní ẹbọ yóò ti rú májèmí lára, wọn á rúbọ pé ẹbọ yóò ràn. The scripture says in Revelation, in Hebrew chapter 10 verse 3, ó ní sacrifice and offerings thou wouldest not, a body have thou prepared. Ó ní scripture interpretation, ó ní ẹbọ àti ọrẹ ni ìwọ kò ní nínú sí, ṣùgbọ́n ara kan ni wọ́n ti provide fún mi. Àwọn èèyàn ní pé àrúbọ mọ́, àṣètùtù mọ́, wọ́n get scripture yẹn. Ara tí Ọlọ́run rí tó prepare yẹn, kí ló fi ṣe? Ó fi rúbọ náà ni. Ọlọ́run ní Jésù. Kí ló wá fi Jésù ṣe? Jésù jẹ́ ènìyàn representative, ènìyàn tí ó ṣẹ̀ sí Ọlọ́run. Ọlọ́run wá ṣe ìpèsè. Kí ló ìpèsè yẹn? Ẹ̀jẹ̀ Ọlọ́run ni èèyàn ò ṣe bí Jésù. Ó wà nínú ìpèsè. Ènìyàn tó ṣẹ̀ ó wà nínú ìpèsè. Ejò tó tẹ ènìyàn, òun ni ikú tó ń ja ènìyàn, ó wà nínú ìpèsè ní Kristi fi kú. Orí igi tá a ti réso, igi wà nínú ìpèsè. Ẹ̀gún tí Olúwa sọ pé ilẹ̀ ó máa wù, ẹ̀gún òun èsùsù fún ènìyàn láti jẹ fún punishment yẹn ó wà nínú ìpèsè. Òun ni ẹ̀gún orí Jésù. Ìhòhò náà wà níjọ́ tí wọ́n ṣẹ̀. Ìhòhò ní Jésù gbẹ́bọ ló dẹbọ, ó wà nínú ìpèsè. So a mú ìpèsè láyé, a mú lára ènìyàn, a mú lára igi, a mú lára ewé, a mú lára àwa papọ̀. Bí ẹbọ bá tó ẹbọ, ó gbọ́dọ̀ ní ẹbọ bá tó ẹbọ, ó gbọ́dọ̀ ní ọtí nínú, ọtí tó le. Wọ́n mú ọtí, wọ́n dà sí ẹbọ torí Kristi ènìyàn kìí ṣe Ọlọ́run. Ọlọ́run ni. Ṣùgbọ́n gbà tó wáyé, there is something called
tí màá gbàgbé in theology kenosis, ó empty himself, ó bọ́ tó fi ń jí ọlọ́run kalẹ̀, tó fi ń sagbára kalẹ̀, ó wá ọmọ ọlọ́run wá bí ènìyàn láfilé tutọ́ sí láfilé nà láfilé, ó wá bá wa rúbọ ẹbọ ẹ̀ṣẹ̀. Now point of correction, ẹbọ ẹ̀ṣẹ̀ ní kẹ́kọ́ ní Jésù rú, torí àgbò ṣe rúbọ ẹ̀ṣẹ̀, ẹyẹlé ṣe rúbọ ẹ̀ṣẹ̀, kìnìún ṣe rúbọ ẹ̀ṣẹ̀, adìyẹ funfun ṣe rúbọ ẹ̀ṣẹ̀, àgbò funfun ṣe rúbọ ẹ̀ṣẹ̀, ọ̀dọ́ àgùntàn ṣe rúbọ ẹ̀ṣẹ̀, lékelèké ṣe rúbọ ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n ẹbọ tí Kristi rú kò bá, tó bá rúbọ ẹ̀ṣẹ̀ kí ni problem? Ní ìdí Jésù, ṣùgbọ́n ó rúbọ ẹ̀ṣẹ̀, ó wá rúbọ tó ju ẹbọ ẹ̀ṣẹ̀ tí agbára ẹran ká lọ, ó fi ara ìrúbọ ìràpadà. In other words, the reconciliation of man to God. That's peace. We have peace offering, we have sin offering, we have a burnt offering, and so on and so forth like that. So he orúbọ peace offering, that is reconciliatory offering. Gbogbo àwọn ẹ̀dákùnsà ẹ̀jẹ̀ ń bi léèrè, gbogbo àwọn tó wà ní májẹ̀mú láéláé láti Abrahamu dé Isaki dé Dáfídì dé Malakai, gbogbo nǹkan pátápátá kí náà fi rúbọ tá fi gbà wọ́n là? Ẹranko ni, ẹyẹlé ni. wọ́n ṣe àyájọ́ ìrúbọ lẹ́nìí. Bẹ́ẹ̀ni. Ẹ̀kọ́ wo ni ọdún yìí ló kọ́ àwọn ọmọlẹ́yìn Kristi? Ẹ ṣe, so ẹranko làwọn yẹn fi rúbọ, ṣùgbọ́n nígbà tí Kristi dé, gbogbo tó ń rúbọ yẹn wọn dọ́run o, wọ́n wà ní paradise under the ground. Bàtà rúbọ Jésù, Yorùbá máa sọ kí nìkan wọ́n ní ẹbọ kàǹkà tí kagúnláyà. Ẹ̀kọ́ ni ẹlẹ́kọ̀ọ́ wo ni ó kọ́ wa? Wọ́n ní ẹbọ kàǹkà tí kagúnláyà, tí gún ò gbọdọ̀ jẹ, tákàlà gbogbo gbọdọ̀ jẹ, ìyá òṣòro ọ̀gá ọ̀gán ò tó jẹ, àwọn tó torí japa tó tẹ̀lé jọkàn tó ń jọ tó fún jòróró wọn tó jẹ. Àwa rú ẹbọ kan, Kristi la fi ṣe ẹbọ yẹn. Ṣé ń gbà tá a ṣe rú ẹbọ yẹn tán gbàrà? Gbogbo ẹbọ la máa ń tún rú nínú Bíbélì. Ẹbọ yẹn kan la rú. Ẹ̀jẹ̀ tá a fi rú kò ṣeé rí mọ́. Ayé la ti rú. A fìdí ẹbọ kanlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta torí Kristi ṣubú lẹ́ẹ̀mẹ́ta. Àná ẹ̀jẹ̀ sàn. Ọkọ tó kọ́ wa, igbá ní gbẹ́bọ, ẹbọ kì í gbé bá igbá. Wọ́n gbé àgbélébù fún Jésù, èèwọ̀ ni. Tí ẹbọ bá gbé igbá débi ìrúbọ, ẹbọ ò ní fín. So ẹni tí a sì torí ẹ̀ rúbọ, tàbí ìran ẹni tá a torí ẹ̀, bàbá ẹni tá a torí ẹ̀ rúbọ, ìyá ẹni tá a torí ẹ̀ rúbọ, tàbí ẹni tá a torí ẹ̀ rúbọ ló gbọdọ̀ gbẹ́bọ. Tó bá wá rẹ̀ lára jù, bàbá ẹ̀ lè gbé, ìyá ẹ̀ lè gbé. So ìgbà tá à ń gbé lọ lójú ọ̀nà, Jésù ń gbé igbá lọ, ìwọ̀. Àwa gbé fún ẹni tá a torí ẹ̀ rúbọ, èèyàn, ó wá gbé. Jésù wá fọwọ́ kàn. Ìgbà tó gbé àgbélébù débẹ̀, àgbélébù nígbà, a gbé kalẹ̀, àwa gbé ẹbọ lé. A kàn léṣo lọ́wọ́ méjèèjì, a dé ládé ègún, a fún lọ́tí kíkan. Ẹ̀kọ́ wo ló kọ́ wa? Ẹ kíyèsí number 1. Ẹni bá gbé ẹbọ lọ sóríta, tí ẹbọ yẹn bá fín ó gbọdọ̀ padà sílé, tí ò bá fín yóò bá kú. Number 2. Èṣù ọ̀dàrà máa ń wá látọ̀run, agbẹ́bọ lọ́run, heavens. Number 3. Tí ẹni tó rúbọ ò bá gbẹ́bọ tí ò bá padà sílé, àpẹẹrẹ burúkú ni. So ní ti Jésù, ọjọ́ kàánú ni wọ́n condemn Jésù. Ẹ̀kọ́ kìíní ni pé ọjọ́ kàánú tó ń bẹ nínú ayé ni ọjọ́ tí a dá Jésù lẹ́bi fún Bárábà. A dá olè láre, èmi ló lè, ìwọ ló lè. So Jésù ra ànúgbà. Number 2, torí kó fẹ́ rúbọ, ó ta ẹ̀jẹ̀ ẹ̀ kalẹ̀, ẹbọ nìyẹn. Nípa ìtàjẹ̀sílẹ̀ yìí, ó ní tó ṣe fẹ́mi àti ẹ̀. A kàn léṣo lọ́wọ́ kí ọwọ́ mi bá lè là. Odùfá kan sọ ń pa ẹ̀ là, mi ò ní sọ̀rọ̀ débẹ̀. A kàn léṣo lẹ́sẹ̀, ẹsẹ̀ ló so ní mọ́lẹ̀ kí ilẹ̀ kẹsẹ̀ lè gbé ní débi ire. Number 4, a gbé adé ẹ̀gún lé lórí. Ẹ̀gún ní sàpẹrẹ ègún, orí la fi ń gbé ègún, orí la fi ń gbé bùkún. Adé ẹ̀gún yẹn la fi ṣètùtù pé kí ègún kúrò lórí wa. Ẹbọ nìyẹn. Number 5, a fún lọ́tí kíkan. Sáàmù sọ pé they added poison for my food, so that bẹ́ẹ̀ bá jẹ poison ó ti gbá kú poison kú kẹ́ ẹ mọ́ bá tún kú mọ́. Number 5, 6, agun lẹ́kọ̀ọ́ lẹ́gbẹ̀ẹ́ jẹ́ dálẹ̀.
so ó dẹbọ ṣùgbọ́n tó bá jẹ́ kó dẹbọ ó sì bẹ́bọ kú ẹbọ yẹn òfin torí ẹbọ kàǹkà là ń gbé lọ sẹ́yìn ìlú torí ẹ̀yìn ìlú la gbé Jésù lọ ní oríta mẹ́ta tí í dò ní oríta mẹ́ta náà ni kì í dẹ̀ ṣe inú ìlú dòní ìlú òde bẹ́ẹ̀ dòní níta Jerusalem so ṣé Jésù padà wálé ní ọjọ́ kẹta káì mò ń sọ bí ẹlẹ́bọ ṣe máa ń rúbọ ni o ọjọ́ tẹ́ bá gbẹ́bọ lọ àfẹni bá fi ẹ̀mí rẹ̀ dí ẹbọ ẹbọ lè fi kó lè dà ọjọ́ tẹ́ bá gbẹ́bọ lọ ẹ gbé ẹbọ yẹn ẹni tó gbẹ́bọ lọ ẹbọ ó kú ó gbẹ́bọ ẹ padà wálé ṣùgbọ́n Jésù tó padà wálé ká tó rí tẹ́ sọ pé ó resurrect the principle is ẹni tó gbẹ́bọ that's abọ rẹ̀ gbọ́dọ̀ padà wálé bẹ́ẹ̀ kó tó padà wálé ó lọ sísàlẹ̀ ilẹ̀ ó gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú ó ní ikú oró rẹ̀ dà ìsà ikú rẹ̀ dà ní Matthew 16 ó ní màá gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú ṣùgbọ́n ní Revelation 1:18 ó ní mo ti gba kọ́kọ́rọ́ mo fún yín kọ́kọ́rọ́ ikú àti ipò òkú so ó lọ sàlẹ̀ ilẹ̀ ó gbà in Revelation chapter 4 verse 4 ó ní talẹ́ni náà tó gbòkèrè ọ̀run ó ní kò sí pé kọ́kọ́ sọ̀rọ̀ kalẹ̀ lọ sísàlẹ̀ ilẹ̀ ó ní ó de ìgbèkùn ní ìgbèkùn ó sì fi ẹ̀bùn fún ènìyàn ẹnìkan ní ẹ̀bùn ẹ̀rímọ́ ẹnìkan ní àbí ẹ̀bùn gift office of the prophet nìkan ní no ó fún wa ní onírúurú ẹ̀bùn ẹ̀bùn kọ́kọ́rọ́ whatever you bind on earth shall be bound in heaven abọ́ rẹ̀ ó ṣètùtù yẹn ó wá lọ sọ́run nígbà tí Mary Magdalene dìímú parí ọ̀rọ̀ mi ni ìgbà tó lọ sọ́run ó ní fi mí kalẹ̀ náà ó ní mi ò tí ì dé ọ̀dọ̀ bàbá so ẹbọ kan ṣoṣo tá a rú láyé tó dọ́run nígbà tó dọ́run ẹran tí kò sọ pé ọba gbójú sẹ́yìn àkàlà igun débẹ̀ fresh òkú kò rí jẹ àkàlà tí ń jòkú tó pẹ́ kò rí jẹ igúnnugún kò rí jẹ àwọn ìyá arósà gba sọmọ kanlẹ̀ wọn rí jẹ èṣù ọ̀dàrà tí bẹ́ẹ̀ bá rúbọ nínú òkùnkùn èṣù ni ó gbé lọ sí ọ̀run heavens níbẹ̀lì pé ṣùgbọ́n Jésù sọ pé ìwé Ephesians sọ pé ó ní ó gbé ẹbọ yẹn kọjá àwọn ọ̀run ó sì déwájú ìtẹ́ Ọlọ́run tó wọ́ sẹ́yìn tán ní pé ilẹ̀ ṣókùnkùn ó sì dá ẹbọ yẹn sí orí pẹpẹ níwájú Ọlọ́run ní ọ̀run fúnra ẹ̀ àwọn áńgẹ́lì gan yọ̀ pé wọ́n rí ẹnìkan tó wá rúbọ láyé tó rúbọ lọ́run èèyàn tẹ̀ la fi rúbọ yẹn ẹ̀mẹ́jẹ̀ èèyàn kan ló wà lára rẹ̀ igi ń bẹ́ẹ̀ ẹranko ń bẹ́ẹ̀ ilẹ̀ sókùn ìràwọ̀ sẹlẹ̀rì àwọn áńgẹ́lì wá àwọn ẹ̀mí èṣù wá wọ́n pín mẹ́bọ bẹ́ẹ̀ ẹbọ fín àbí òní fín ẹbọ ó dà bí òní dà ṣùgbọ́n kò sẹ́ni lè gbé èṣù ò lè gbé ayé yóò lè gbé nígbà tó fún ẹ parí ẹbọ ó dìde ó sì gòkè ọ̀run àjíǹde ẹlẹ́yìn rí lẹ ló jíǹde thank God kó jíǹde ó jíǹde ṣe proof pé abọ́ rẹ̀ padà wálé ṣùgbọ́n tó ṣe pàtàkì jùlọ ni pé ẹbọ fín lọ́run kódà àwọn áńgẹ́lì nígbà tí wọ́n ní wọ́n lé èṣù padà ó ní they conquer him by the blood which blood the blood of Jesus ni hallelujah inú ọdún ìkan dùn pé ẹ̀wọ̀n ìwọ ayọ̀ ẹ̀yin ọ̀run ó ní ègbé ni fún ayé torí pé èṣù ọ̀kalẹ̀ sínú rẹ̀ ọ̀run ni ẹ̀ṣẹ̀ ti bẹ̀rẹ̀ èèyàn nìkan kọ́ ni Jésù kú fún bẹ́ẹ̀ bá ní ẹ̀ṣẹ̀ nìkan kọ́ ni Jésù kú fún àwọn áńgẹ́lì kan mọ̀ pé tí Jésù ò bá kú ni wàhálà bá òun wàhálà bá àwọn so ẹ̀kan náà sì láru bóòlù mi àṣẹṣọ máa rúbọ ní ìsìn bàbá fẹ́ rúbọ ẹ̀ kàn mú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn á kàn proclaim ikú ẹ̀ àní mo gbọ́dọ̀ lówó torí nínú ẹbọ ìpèsè ẹbọ mo fi síbẹ̀ pé ẹni tó lówó ó dá láìní kí n bá lè lówó knowing the grace of our Lord Jesus Christ even though he was rich but he became poor and by his poverty I am rich so provision of the ẹbọ ó include òsì Jésù provision of the ẹbọ by his stripe àìjọ tí wọ́n nà lẹ́gbàá ara ìpèsè ẹbọ ni pé ká san ìbù wọn ká bu nǹkan wọn ká bu nǹkan bá ṣe gbọ́dọ̀ bu ọtí wọn ẹbọ so what does that one do he heals me what about sin mo lè pe ewúrẹ́ ká dáríjì mi o mo lè pe àgùntàn ká dáríjì mi o ṣùgbọ́n ẹ̀jẹ̀ tí ẹ dáríjì mi but much more than that mi lè pe ewúrẹ́ ká reconcile mi back to God ewé reconcile pẹ̀lú mi egbò reconcile pẹ̀lú mi oṣó reconcile pẹ̀lú mi àjẹ́ reconcile ó parí ìjà Colossians 1:20 ó ní lẹ́yìn tó ti fi ẹ̀jẹ̀ àgbélébù rẹ̀ parí ìjà pẹ̀lú gbogbo hallelujah ìjà tó ń bá láàrin èmi àtòṣó parí èmi àtàjẹ́ parí èmi àtẹ̀mẹ̀rẹ̀ parí èmi àtẹ̀wé parí èmi àtẹ̀gbó parí ìjà tó ń bẹ láàrin èmi àtòṣó parí tàgẹ́lì parí ìtumọ̀ yẹn ni pé olóògùn ò lè ṣaàgùn òkùnkùn sí mi kó ṣẹ nítorí pé ìjà tó ń bẹ torí ewé ni ó lò egbò ni ó lò ẹran ni ó lò ìjà tó sì ń bẹ láàrin èmi àtàwọn nǹkan yẹn ti parí ta ló parí ẹ̀jẹ̀ ẹbọ tá a rú lẹ́ẹ̀kan ṣoṣo ẹ lè ríra ẹ lè ríṣà ẹ lè túrú but I can proclaim it
tẹ́ bá wà nílùú kan tẹ́ bá là nílùú yẹn ẹ gbé ẹ̀jẹ̀ ẹbọ yẹn, ẹbọ ni Jésù arúlé ẹ̀kan ṣoṣo àtúntòrú mọ́, but you can proclaim it. Òun fúnra ẹni pé ẹ máa ṣèyí ní ìrántí mi, ẹ máa jẹ ẹ̀jẹ̀ ní ìrántí mi, ẹ máa jẹ ara Olúwa ní ìrántí mi. So what you can do with the sacrifice, tẹ́lẹ̀ ní bẹ́bọ̀ yẹn bá gbẹ́bọ̀ lórí ìta mẹ́ta, tẹ́lẹ̀ ní wọ́n fẹ́ bọ́ sí ọ, ìwọ náà gbẹ́bọ̀ ọ̀dọ́ àgùntàn Ọlọ́run àti ara rẹ̀ lọ́dà sórí ìta mẹ́ta náà, proclaiming the death of sacrifice of Christ. Hallelujah. Amen.